ṣáájú ẹ gbọ́ àwọn àyọkà láti inú ìwé mímọ́ bíbélì. Ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ìwé Dítarónómì orí kẹwàá ẹsẹ̀ kẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún rẹ̀. Nítorí náà ẹ kọ àyà yín nílà kí ẹ má sì ṣe ọlọ́rùn líle mọ́, nítorí Olúwa Ọlọ́run yín Ọlọ́run àwọn ọlọ́run ni, àti Olúwa àwọn olúwa, Ọlọ́run títóbi, alágbára àti ẹlẹ́rù, tí kìí ṣe ojúsàájú, bẹ́ẹ̀ ni kìí gba àbẹ̀tẹ́lẹ̀. Ìwé Oníwàásù orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Ọ̀rọ̀ oníwàásù ọmọ Dáfídì tí ó jọba ní Jerúsálẹ́mù. Ẹsẹ̀ ìkejì. Asán inú asán. Oníwàásù náà wípé asán inú asán, gbogbo rẹ̀ asán ni. Ẹsẹ̀ ìkẹta. Èrè kí ni ènìyàn jẹ nínú gbogbo làálàá rẹ̀ tí ó ṣe lábẹ́ oòrùn? Ẹsẹ̀ ìkẹrin. Ìran kan ń lọ, ìran mìíràn sì ń bọ̀, ṣùgbọ́n ayé dúró títí láé. Ẹsẹ̀ ìkarùn-ún. Oòrùn pẹ̀lú là, oòrùn sì wọ̀, ó sì yára lọ sí ipò rẹ̀ níbi tí ó ti là. Ẹsẹ̀ ìkẹfà. Afẹ́fẹ́ ń fẹ́ lọ sí ìhà gúúsù, a sì yí padà sí ìhà àríwá, ó sì ń lọ sí sọ́hùn títí afẹ́fẹ́ sì tún padà gẹ́gẹ́ nípa àyíká rẹ̀. Ẹsẹ̀ ìkeje. Odò gbogbo ní ń sàn sínú òkun, ṣùgbọ́n òkun kò kún. Níbi tí àwọn odò ti ń sàn wá, níbẹ̀ ni wọ́n sì tún padà lọ. Ẹsẹ̀ ìkẹjọ. Ọ̀rọ̀ gbogbo kò tó ènìyàn kò lè sọ, ìran kìí sú ojú, bẹ́ẹ̀ ni etí kìí kún fún gbígbọ́. Ẹsẹ̀ ìkẹsàn-án. Ohun tí ó wà, òun ni yóò sì wà, àti èyí tí a ti ṣe ni èyí tí a ó ṣe. Kò sí ohun tuntun lábẹ́ oòrùn. Ẹsẹ̀ ìkẹwàá. Nǹkan wà nípa èyí tí a wípé wò ó, tuntun ni èyí, ó ti wà ní ìgbà àtijọ́ tí ó ti wà ṣáájú wa. Ẹsẹ̀ ìkọkànlá. Kò sí ìrántí ohun ìṣáájú, bẹ́ẹ̀ ni ìrántí kì yóò sí fún ohun ìkẹyìn tí ń bọ̀ lọ́dọ̀ àwọn tí ń bọ̀ ní ìgbà ìkẹyìn. Ẹsẹ̀ ìkejìlá. Èmi oníwàásù jọba lórí Ísírẹ́lì ní Jerúsálẹ́mù. Ẹsẹ̀ ìkẹtàlá. Mo sì fi àyà mi sí àti ṣe àfẹ́rí ohun àti wádìí ọgbọ́n ní ti ohun gbogbo tí à ń ṣe lábẹ́ ọ̀run. Làálàá kíkàn yìí ni Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti ṣe làálàá nínú rẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá. Mo ti rí iṣẹ́ gbogbo tí à ń ṣe lábẹ́ ọ̀run, sì kíyèsí asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀mófo. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èyí tí ó wọ́ a kò lè mú tán, àti iye àbùkù a kò lè kà á. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. Mo sì bá àyà ara mi sọ̀rọ̀ wípé kíyèsí, mo ní ọgbọ́n ńlá, mo sì fi kún ju gbogbo wọn lọ tí ó ti wà ṣáájú mi ní Jerúsálẹ́mù. Àyà mi sì rí ohun púpọ̀ ńlá ní ti ọgbọ́n àti ti ìmọ̀. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nígbà tí mo fi àyà mi sí àti mọ ọgbọ́n àti láti mọ ìsínwín àti ìwèrè, nígbà náà ni mo mọ̀ pé èyí pẹ̀lú jẹ́ ìmúlẹ̀mófo. Ẹsẹ̀ ìkejìdínlógún. Nítorí nínú ọgbọ́n púpọ̀ ní ìbìnújẹ́ púpọ̀ wà, ẹni tí ó sì ń sọ ìpọ́n di púpọ̀, ó ń sọ ìkáàánú di púpọ̀. JSCAM TV, nífẹ̀ẹ́ láti wò ó.